Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ AfricamediaLive TV. Èyí ni ìròyìn tá a mú wá sí ti gbọ̀n yín. Ǹjẹ́ Sunday Igboho ṣó lè fi Yorùbá nation sílẹ̀ láti sọ́pọ́tì olóṣèlú? Olóyè Sunday Igboho tí gbogbo wa mọ̀ sí Igboho ṣá, ó jáde ó sọ̀rọ̀ pé Teslim lòun máa tẹ̀lé o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe gómìnà fún wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Olóyè Sunday Igboho kò sọ̀rọ̀ nípa Yorùbá nation mọ́ o. Ó ti ní Teslim tí ṣe ara ẹgbẹ́ APC tí bàbá wa Asiwaju Tinubu jẹ́ lídà rẹ̀. Igboho ó jáde tán ó lóun máa support Teslim láti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, dẹ̀ lóun á dúró tì. Ẹ wo, ẹ má jẹ́ àfẹnusọ ọgbẹ̀ tán fún yín. Ẹ fúnra yín gbọ́ lẹ́nu olóyè bàbá wa Sunday Igboho tí a mọ̀ sí Igboho ṣá. Ẹ gbọ́ ohun tó sọ nípa Teslim, bó ṣe máa dúró tì, bó ṣe máa jẹ́ kó di gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ wo, ẹ máa bá wa ká lọ. Ọmọ inú ilé ní tipẹ́ tàbí wa onírìn kankan jẹ gbogbo ẹnikẹ́ni tó bá fi tinútinú ṣiṣẹ́ tẹ̀sí lórí pé Ọlọ́run ti yẹ tẹ̀sí yóò ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba òun lè mẹ́ra yín lé mọ̀ wọ́n ti rí ń parí lọ́la wọ́n ti wá mọ́ gbé. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.